Ìkànnì Jugba Master Channels náà la wà. Mo tún kí ẹ kú dédé àsìkò yìí, Ṣeun Agboola lórúkọ tèmi. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ẹ ti gbọ́, ó ti ń káàkiri orí ẹ̀rọ ayélujára. Àwọn tí àwọn agbésùnmọ̀mí kó lásìkò Easter tí wọ́n béèrè owó lọ́wọ́ ìjọba pé káwọn ó lè tú wọn sílẹ̀. Àwọn tí wọ́n jí kó, wọ́n mọ̀ fún wọn lọ́jọ́ mẹ́ta, ṣùgbọ́n ọjọ́ mẹ́ta yẹn ó pé lónìí. Látìgbà tí wọ́n ti sọ wípé àwọn fún ìjọba ní 72 hours, bí bẹ́ẹ̀ kọ́ nǹkan táwọn ó ṣe fáwọn táwọn jí kó kò ní easy o. Kí ni wọ́n fẹ́ ṣe fáwọn tí wọ́n jí kó? Ta lẹni tó mọ̀? Kódà wọ́n ní wọ́n sọ nínú fọ́nrán tí wọ́n fi léde pẹ̀lú látọ̀dọ̀ bí ọ̀kan nínú àwọn ọ̀gá wọn Àbú. Wọ́n ní àwọn ó kó wọn kúrò níbi tí wọ́n mọ̀ àbí ibi tí àwọn kó wọn sí tẹ́lẹ̀. Bọ́n bá sì tó bẹ́ẹ̀, tíjọba bá rò wípé òun lè gbà wọ́n lẹ̀, kán wá gbìyànjú ẹ̀ wò. Ọ̀dà ọ̀kan nìyẹn, à ń bọ̀ ńbẹ̀. Kí ni analysis wa lórí ọ̀rọ̀ yìí? Gbogbo ẹ̀ náà ni a jẹ́ kẹ́ ẹ gbọ́. Ẹ ṣe ń tẹ̀lé wa. Ṣùgbọ́n ká béèrè, ṣé ẹ tún ti gbọ́ ti àwọn ọmọ ogun Turkey, àwọn jagunjagun Turkey tí wọ́n ní wọ́n ń bọ̀ wá ní ibùdó lórílẹ̀‐èdè Nàìjíríà, military base. Tẹ́ ẹ̀ bá tí ì gbọ́, kí lèrò tiwa ń pa ẹ̀? Kí la rí? Àbí aṣáàlẹ́tọ̀ láti sọ tẹnu wa? Èyí tá a sọ tí ó dogun, Olódùmarè ò ní jẹ́ a sọ. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá. Ẹ jẹ́ ká padà wá sórí tàkọ́kọ́. Ṣeun Agboola lórúkọ tèmi níkànnì Jugba Master. Bitter Truth lètò tẹ́ ẹ̀ ń wò lọ́wọ́ o. Bá a ti ń ṣe níkànnì tiwa nìyẹn. Ṣáà ṣe nǹkan lórílẹ̀‐èdè Nàìjíríà, kódà a ṣe mẹ́wàá a ti ṣe nǹkan. Ọjọ́ mẹ́ta 72 hours táwọn tó jí àwọn èèyàn kó tí wọ́n fún ìjọba ó pé lónìí. Ṣé bóni ní 21, òní ní Tuesday, 72 hours wọ́n pé. Nínú ìlérí wọn ni wọ́n ti sọ wípé bí ìjọba bá tó bẹ̀ tí wọn ò bá san ìyókù owó táwọn ń sọ yìí, tí wọn ò bá sanwó yìí, tí wọn ò bá san kó pé, àwọn ó kọ àwọn èèyàn kúrò ńbẹ̀, ojú wọn ó sì rí mọ̀bò. Lára wọn ni ọ̀gbẹ́ni kan tó ń jẹ́ ṣe Jọ́ọ̀nù àbí nǹkan, lára wọn ló wà lẹ́ni tí lára àwọn tí wọ́n jí kó. Débi pé àwọn aráàlú ti ń bẹ̀bẹ̀ fún Jọ́ọ̀nù pé káwọn èèyàn dáwó fún Jọ́ọ̀nù kán fi lè tú sílẹ̀. Jọ́ọ̀nù nìkan kọ́ ni wọ́n jí kó, kì í ṣó nìkan ni wọ́n jí gbé o. Ìbéèrè wa wá rè pé bó sì ti wá pé lónìí, kí ni ìjọba, kí ni wọ́n ń ṣe? Ìgbésẹ̀ wo ni wọ́n gbé látìgbà tí àwọn aráabí ti fi ìkéde léde pé 72 hours o, tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí àwọn èèyàn yẹn, ti ta ni? Ṣókànjọba tẹ̀bí wọn ni? Ṣùgbọ́n ètò àìsí ètò ààbò ó kànjọba orílẹ̀-èdè yìí, ó dẹ̀ ṣẹ́wó mọ́ wọn là. Báńdíìtì ó ń fúnjọba ní àkókò. Bákan ni wọ́n ṣe ránṣẹ́ síjọba. Ojú ìkànnì kan ni wọ́n wà tí wọ́n ń lò. Àwa fẹ́ béèrè lọ́wọ́ ìjọba ni pé ṣé bẹ́ẹ̀ ni Nàìjíríà wọ́ọ̀sì tó? Tá a bá ló ń ṣẹlẹ̀ káàkiri àgbálá ayé, ṣé bó ṣe yẹ kó rí nìyẹn? Àrílù tí ò ti ṣẹlẹ̀ tí wọ́n ti gbarú ẹ̀ láàyè. Aláfẹ̀sìnbá gbogbo nǹkan jẹ́ lábẹ́ wípé wọ́n sì fẹ́ impose ṣàríà lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n dẹ̀ fẹ́ sọ Nàìjíríà dẹ́lẹ́sìn kan. Òun náà ni gbogbo ìjínigbé ìpànìyàn yìí ló ṣe ń lọ o. Kí ni yóò ṣẹlẹ̀? Kí ni ìrètí àwọn ẹni yẹn lónìí? Làwa ń béèrè lọ́wọ́ yín wípé ẹ dákun, ẹ dá wa lóhùn, ẹ̀yin ìjọba. Now, bí wọ́n bá fẹ́ kó àwọn èèyàn kúrò, bá a bá ń béèrè ológun, bí ìgbà tá à ń tanra wa jẹ ni. Àìmọye ológun tó ti kú sójú ìjà, àìmọye àwọn ọ̀gá lọ́gàá tó ti kú sójú ìjà. Síbẹ̀ ojú ò tì wá lórílẹ̀‐èdè Nàìjíríà pé àwọn agbésùnmọ̀mí wọ́n ń pa àwọn ológun wa, tí kan dẹ̀ jáde nínú àwọn tó ń bá wọn negotiate, nínú àwọn tó ń gbẹnusọ láàrin ìlú, àwọn tí wọ́n jí gbé
àtijọba pẹ̀lú àwọn tó jíyàn gbé, ìyẹn Gumi. Tó níjọba mọ̀ wọ́n, ó mọ ibi tán wà. Gumi ló sọ bẹ́ẹ̀, lọ Google ẹ̀. Ó allege ìjọba ni. Kí lẹ ní ká ṣe sáwọn tí wọ́n jí kó? Ṣé orílẹ̀-èdè Nàìjíríà rọrùn tó bẹ́ẹ̀ gẹ́ tí wọ́n fi dá owó fún àwọn agbésùnmọ̀mí láti fi àwọn tí wọ́n jí gbélẹ̀? Tí wọ́n bá wá dá owó fún àwọn agbésùnmọ̀mí tí wọ́n gbà á, ṣé ojoojúmọ́ ni wọ́n máa dá? Torí ojoojúmọ́ làwọn èèyàn ń ṣetán láti máa jíyàn gbé. Ẹ̀yàwó ló ń kọ̀ sí wàhálà yìí? Ẹ bá mi sábẹ́ comment section. Nítorí kíni? Nítorí sharia àti islamization àtòṣèlú. Bẹ́ẹ̀ bá wá ní bẹ́ẹ̀ kọ́, tẹ́yìn ò jáde kẹ́sọ̀ yìí tó jẹ́ fún wa, ẹ̀yin ṣe aráàlú, ẹ̀yin ìjọba yìí, ẹ̀yin olóṣèlú yìí, ẹ̀ ń ṣe aráàlú bí ò bá jẹ́ gbogbo yín, ìjọba yín ni tẹ́ ẹ bá wà lórí ipò kan tàbí kejì. Kí ló special nípa àwọn tó ń da ìlú rú? Kí ló special nípa àwọn apààyàn tí wọ́n ní kí wọ́n máa dáwó fún àwọn ènìyàn? A sì fẹ́ káwọn tó wà lákàtà wọn ó kú. Kí la assurance pé tí wọ́n bá dáwó yẹn, tí wọ́n bá gba owó yẹn tán, wọn nípa àwọn ará bí? Àwọn tá à ń sọ yìí, wọ́n ti ń jẹ ènìyàn. Ẹ lọ Google fídíò ẹ̀, àárí tí wọ́n fi ọ̀bẹ rẹ́ ènìyàn níbi ìbàràdí bíi súyà ọmọ ènìyàn. Ẹ̀dẹ̀ ń sọ wípé irú àwọn èèyàn ni Gumi jáde tó sọ wípé kákọ́ bá ṣe máa bá wọn gbé, pé we are brothers. Níbo la ti jẹ́ brothers? Báwo la ṣe jẹ́ brothers? Kí ni ojúṣe ìjọba lórí àwọn agbésùnmọ̀mí yìí? Ìjọba bẹ́ẹ̀ ṣe ní ojúṣe lórí ètò ìdìbò 2027 tẹ́ ń sa ìrí ẹ̀, náà lẹ́mọ̀ ní ojúṣe lórí àti kápá àwọn agbésùnmọ̀mí àti àìsí ètò ààbò. Àwọn tí wọ́n fẹ́ fọ́ọ̀sì èèyàn sí ẹ̀sìn tí kì í ṣe tiẹ̀, àwọn òpònú tẹ́ láwọn ń gbèjà Ọlọ́run, àwọn tọ́lọ́run ò rán níṣẹ́ tí wọn ò mọ Ọlọ́run, torí Ọlọ́run kì í ṣe Ọlọ́run apànìyàn. Àwọn tí nǹkan tí wọ́n gbé dání tó burú jáì, tí wọ́n sì fẹ́ di àjìgbodò tó ń wẹ́ni kúnra. Ṣé agbára ìjọba lè ká? Àwọn tó ń gbébọn láì ní àṣẹ, àwọn tí wọ́n ń jagun láì sí ogun, wọ́n ń bá ẹni tí ò ṣetán àti jagunjagun, wọ́n sì ń pa àwọn aláìmọ̀kànmọ̀kàn, wọ́n ń lé wọn kúrò nílùú. Àwọn kan sì jáde, wọ́n ní freedom fighters ni wọ́n, àwọn bàbá wọn lókè ọ̀yà. Kò lè sí freedom fighters nílẹ̀ Yorùbá, nílẹ̀ Ìgbò, àwọn olórí wọn wọ́n ti sọ wọ́n sẹ́wọ̀n. Àwọn eléyìí ń jáde, gbogbo ayé ń rí wọn, àwọn tó jó lórí wọn, àwọn náà ń sọ̀rọ̀. Agbára ìjọba ọ̀dẹ̀ ká wọn. Ṣé ìjọba pé méjì ni? Ṣé ọ̀tọ̀ níjọba Sorok, ọ̀tọ̀ níjọba àwọn Sultan? Tó bá rí bẹ́ẹ̀, kàràn kí Nàìjíríà ò mọ̀ nísinmi. Ẹ̀yin tẹ́ ẹ bá ní ká mọ̀ nísinmi, ewé ojú omi ò ní nísinmi, ẹ̀yin lẹ̀ ní nísinmi o. Amalgamation tí wọ́n fi so wá pọ̀ láti gbà wò, ó ti expire. Ṣùgbọ́n kò sí ẹni tó dórí ipò ààrẹ nínú gbogbo yín pátápátá tó fẹ́ kí Nàìjíríà ò pín. Kò ní pín lórí mi ni, ìyà sì ń jẹ wá lọ. Ẹ jẹ́ á gbà pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu àwọ̀ wá campaign. Ẹ jẹ́ á gbà pé ń gbìyànjú. Ṣùgbọ́n náà yànjú yín kò yọ. Ìta lè fi gbà pé ó yọ ni pé kárí ojú ogun gidi láàrin àwọn sójà wa, kárí nǹkan jẹ́ ogun gidi lọ́dọ̀ àwọn sójà wa against àwọn terrorists yìí. Ẹ mọ̀ pé àwọn Arábí ò fẹ́ràn yín. Ẹ mọ̀ pé gbogbo ohun tí wọ́n ń ṣe yìí kò tó báyìí láyé Buhari, bóyá ló tó báyìí láyé Jonathan. Wọ́n dojú ogun kọ yín, ẹ̀ ń fọgbọ́n ja ogun yẹn. Bàbá ọba tó jẹ́ tí ìlú tòrò, orúkọ ò ní parẹ́. Pátápátá là á fọ́jú, kùnàkùnà là á dẹ́tẹ̀. Ojú àfọ́ ọ̀fọ́ tán, ìjà ní í dálẹ̀. Wọ́n ń ṣe repentant Boko Haram lọ́dọ̀ wọn.
wọ́n ń fọgbọ́n tú wọn lẹ̀ àwọn tọ́wọ́ bá bà, wọ́n ń fọgbọ́n kó wọn sí inú iṣẹ́ sójà gẹ́gẹ́ bí alamí láti gbẹ̀mí àwọn tí kì í ṣe ara wọn. Wọ́n ń fi ọgbọ́n kó wọn sáàrin ìlú torí tí wàhálà bá ṣẹlẹ̀ kán lè máa para ìlú kiri. Bí wọ́n dẹ̀ ṣe ń tú wọn lẹ̀, àwọn inú ìletò ni wọ́n ń wọ̀ lọ. Agbára ò sì ká wọn láti sọ pé ẹ má ṣe bẹ́ẹ̀. Èmi ò mọ̀ bóòótọ́ ni ọ̀rọ̀ tí El-Rufai sọ nígbà kan. Ọ̀rọ̀ méjì ló sọ papọ̀, ẹ lọ Google ẹ̀, tó ní Ribadu mínísítà kékeré fétò ààbò àbí pé ààrẹ àbí ìjọba ń sanwó fún àwọn agbésùnmọ̀mí látọ̀dọ̀ ẹ̀. Allegedly ni o. Àsìkò kan náà ló allege Ribadu pé ó ra kẹ́míkà kan látòkè òkun, ó mú ẹ̀rí kẹ́míkà jáde, ó yọ rìsíìtì, ṣùgbọ́n àárí ẹ̀rí pé ìjọba ń sanwó fáwọn agbésùnmọ̀mí kò sójú wa, àárí tẹ́là, àòsí mẹ́gbọ́n ń gbé káàṣì wọ́yá káàṣì ni, àwọn ò sọ pé bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n àgbọ̀ nǹkan kan lórí ẹ̀. Ààrẹ ni deny ẹ̀. Tó bá wá jẹ́ irọ́ ni El-Rufai pa tàbí òótọ́ tá a gbọ́ nǹkan kan lórí ẹ̀, ó yẹ kẹ́ mọ̀ pàráàlú ọmọ wò wípé kí ló dé sí òsì nínú ẹ̀sùn tí wọ́n fi kan El-Rufai. Now El-Rufai dẹ̀ rèé, ó ti wà láhàámọ́. Nínú àwọn gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí, a gbọ́ pé ọ̀rọ̀ muslim ticket tó fi ń di ológun ṣàárì àwalá nílùú, ọdún ẹ̀ ló ti bẹ̀rẹ̀. Ibi tí mò ń lọ rèé, ṣé ààrẹ lè máa sanwó fáwọn agbésùnmọ̀mí kẹ́dẹ̀ tó continue báyìí? Tó bá jẹ́ lóòótọ́ ni, ṣé ẹ mọ̀ pé àwọn ará bí ò lè jáwọ́ ni? Ṣé ẹ mọ̀ pé wọ́n ti sọ di business? Wọ́n dẹ̀ ti gbà wípé orílẹ̀-èdè Nàìjíríà àfi kán gba ìwé òfin rẹ̀ kán gbé ṣàríà lé wọn lọ́wọ́. Ìlú tí wọ́n ti ń rehabilitate agbésùnmọ̀mí, tí àwọn tí wọ́n dẹ̀ palẹ́kún wà ní ibùdó Ogunléndé, àwọn tó dẹ̀ pààyàn wọ́n wà níbi tí wọ́n ti ń náwó ìjọba lé wọn lórí. Irú ìlú wo nìyẹn? Ta ló pa wá pọ̀? Ta ni ẹ̀ ń tàn gangan? Ta ló ń tan ni? Ẹ mọ́ tàn wá mọ́. Tó bá jọ́rọ̀ òṣèlú, ọ̀rọ̀ Islamization, ọ̀rọ̀ Sharia, bí kíní yìí ó ṣe máa lọ rèé. Àwọn ará bí ò lè jáwọ́ ń bẹ̀. Ẹ yé fowó ìjọba rehabilitate nǹkan burúkú. Èyí tó jẹ wá lógún ni bí ètò ààbò ṣe wà, insecurity lórílẹ̀-èdè Nàìjíríà yìí kò mọ̀mọ́ mú ọ̀bà. Tọ́ èrò ti wá nìyẹn o. Ìjọba ọ̀rọ̀ ogun insecurity àti 2027, ìkan jẹ àwọn kan lógún ju àwọn kan lọ. Èyí tó dẹ̀ jẹ àwa lógún la sọ yìí. 2027 tẹ̀ ń sọ yìí, Ọlọ́run ló ní. Iṣẹ́ ọwọ́ yín ló máa campaign fún yín. Bẹ́ẹ̀ bá ṣe dáadáa, ẹ bá ń bẹ̀. Bẹ́ẹ̀ dẹ̀ tún ṣe dáadáa, ẹ bá ń bẹ̀. Tó ẹ̀yin èèyàn wa, ẹlẹ́ẹ̀kejì, àwọn Turkey wọ́n ní wọ́n fẹ́ ní ibùdó ogun training, wọ́n fẹ́ wá train àwọn èèyàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Allegedly then ó jáde nínú àwọn ibì kan lórí ẹ̀rọ ayélujára. Ọ̀pọ̀lọpọ̀ wa la gbọ́ àwọn ipa tí wọ́n ní Turkey kó allegedly, bí wọ́n ṣe ń fi nǹkan ìjà ogun ránṣẹ́ sí àwọn Boko Haram. Nígbà tí àti ẹ̀mọ̀nà àbáyọ báyìí, àmì tá a fẹ́ ṣe mọ́. Ìgbà tí Trump wá tó strike Sokoto, gbogbo wọn náà jáde. Ìgbà Trump ní àwọn máa ní ibùdó base mi báyìí tàwọn ológun, gbogbo everybody ló ń sọ̀rọ̀. Wọ́n fẹ́ wá kó ọrọ̀ wa ni o, wọ́n fẹ́ wá ṣìgbà ni o, torí kíní kan àwọn ò bàyé jẹ́, àwọn aláyé bàjẹ́. Nísìn Turkey wọ́n fẹ́ wá ní ibùdó ogun lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣé lóòótọ́ ni? Tó bá jẹ́ lóòótọ́ ni, kí ló dé táwọn èèyàn jáde lásìkò yìí kán sọ̀rọ̀ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ nípa Trump, pé Trump fẹ́ kó nǹkan jà nǹkan ọ̀rọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà ni? Tí Turkey tí wọ́n ti fi ẹ̀sùn kàn, tí Gumi dẹ̀ ń sọ pé ibẹ̀
ní kí orílẹ̀-èdè Nàìjíríà wá ìrànlọ́wọ́ lọ, tá a dẹ̀ mọ̀ pé ẹlẹ́sìn mùsùlùmí nìkan lórílẹ̀-èdè Turkey. Wọn yàtọ̀ síra o. Kán wá ní wọ́n fẹ́ kó 5,000 sójà allegedly wá sórílẹ̀-èdè Nàìjíríà láti máa train àwọn èèyàn. Àwọn wo ni wọ́n fẹ́ wá train? Aráàlú, Muslim, Christian àbí Boko Haram? Kí ni wọ́n fẹ́ train wọn lé lórí? Jagun ẹ̀mí èèyàn ń bọ́ tó báyìí. Iran àti US gan tó jagun gan, gbọ́ ikú ojoojúmọ́, gbọ́ kidnapping bí orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni a máa gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà, ṣé rárá la gbàdúrà ní? Ìlú wo ló gbàdúrà tó wa? Ìjọba ó yẹ kẹ́ ẹ work towards all this rubbish. Now, àwọn northerners ń sìn, wọn ò ní jáde o, wọn ò ní sọ pé àwọn ò fẹ́ Turkey o, torí ó likely kó jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn Islam láti gbèjà wọn làwọn Turkey ń bọ̀ wá fún. Kì í ṣe láti ràn wá lọ́wọ́. It is not for our own interest. Kì í ṣe láti mú àlàáfíà bá wa. Àlàáfíà wo ni Turkey tó ń kó nǹkan ìjà ogun sí àwọn Boko Haram ni wọ́n fẹ́ wá mú bá wa lórílẹ̀-èdè Nàìjíríà? Gbogbo nǹkan tí Turkey máa ń ṣe láyé ọ̀rọ̀ ẹ̀sìn Islam ni, and they are ready to do anything. Ẹ̀yin tẹ́ ń bú Trump, báwo ló ṣe máa rí? Àfàlàkàtàkìtì nìkan ló máa kí àwọn Turkey káàbọ̀ sórílẹ̀-èdè yìí. Ó sì dìgbà tí ojú wa bá bẹ̀rẹ̀ sí ní dá. Àwọn tó ń pe Turkey wọ́n lájẹ̀ndà. Àjẹ́ndà àwọn dẹ̀ ni wípé kí gbogbo orílẹ̀-èdè di ẹlẹ́sìn kan, kán dẹ̀ bẹ̀rẹ̀ sí ní lo òfin ṣàríà. Òfin ṣàríà dẹ̀ rèé, òfin ìpànìyàn ni, òfin ìbáyé ènìyàn jẹ́ ni, òfin tó ń decide fún ènìyàn ni, òfin tó gbé àwọn kan ga ju àwọn kan lọ ni. Kì í ṣe wípé ẹ̀sìn là ń gbìyànjú àti takò, bí kò ṣe nǹkan tí wọ́n gbé wá nínú ẹ̀sìn yẹn. Òfin mọ̀sùmọ̀tọ̀ ni. Ṣé kì í ṣe ìjọba àwa ara wa yìí tó fààyè gba gbogbo nǹkan yìí ni ó padà báyé jẹ́? Torí pé tó bá jẹ́ àwọn ìjọba míì ní sọ jù bẹ́ẹ̀ lọ, wọn lè ráyè gbogbo nǹkan ṣe. Wọ́n ń ṣe káàkiri o. Wọ́n ń ṣe ní London, wọ́n ń ṣe ní Canada, wọ́n ń fi oh God. Àwọn nǹkan tí ò lè ṣẹlẹ̀ ní Saudi, ní Iran, ó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé nìsín. Àwọn ń wọnú ṣọ́ọ̀ṣì lọ pa ènìyàn. Tí wọ́n bá pààyàn mọ́ṣáláṣí, àwọn ara wọn ni wọ́n lọ pààyàn mọ́ṣáláṣí, bóyá ó ní nǹkan tó wà láàrin wọn. Orílẹ̀-èdè Nàìjíríà, àwọn gbàdúrà pé kò ní bàjẹ́, ṣùgbọ́n àwọn Fúlàní, àwọn northerners ti bàjẹ́ o. Bí mo dẹ̀ ṣe ń wo ìta bá ń tanra wa jẹ lókù. Ẹ jẹ́ kí oníkálukú ní nǹkan ìjà. Ẹ approve fún anybody láti lè ṣe kíni, láti lè dáàbò bo ara ẹ̀. Ṣùgbọ́n tí ìjọba bá kọ̀ láti ṣe eléyìí, tí wọ́n dẹ̀ wò ojútùú ṣètò ààbò, ìwà yìí ò dáa o. Tẹ́ ẹ̀ bá kápẹ́ ètò ààbò, tẹ́ ẹ̀ dẹ̀rọ náà bá yọ sí bí wọ́n ṣe ń pa àwọn ènìyàn tó yẹ pé ìbá wọn kẹ́dùn lójoojúmọ́ ni, Ọlọ́run rí yín o. Ẹni tó bá lórílẹ̀-èdè yóò ní nísinmi, kò ní nísinmi o. Àgbà tó gbìn ìbùkà, bó bá pẹ́ títí, ọmọ ẹ̀ ó jẹ́ ń bẹ̀ o, ẹbí à jẹ́ ń bẹ̀ o. Ẹ̀yin àgbálẹ̀ Yorùbá, àwọn Fúlàní, àwọn northerners ti báyé jẹ́. Kí lẹ̀yin ṣe? Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, kí ni ìgbáradì? Ṣẹ́yìn náà faramọ́ ni kan sọ orílẹ̀-èdè Nàìjíríà dẹ́lẹ́sìn kan gba constitution orílẹ̀-èdè Nàìjíríà kan fi ṣàríà rọ́pò? Kí lẹ̀ ń gbáradì? A pè fógun, ìgbáradì la pè fún láti dáàbò bo ra ẹni. Ṣé rí bí wọ́n ṣe ń ṣe ń Ìbàdàn, Èkìtì, Oǹdó, Kwara, ẹ̀dẹ̀ fọwọ́ lẹ́wọ́, ẹ̀ ń wòran. Ṣé a kì í ṣe nǹkan kan náà nílẹ̀ Yorùbá mọ́ ni? Bí àbá ń jẹ wọ́n Kwara tó báyìí, tí gbogbo ọmọ Yorùbá ò lè dìde láti gba Kwara kalẹ̀ lọ́wọ́ ọ̀yà, ẹ rí pé ó ń bọ̀ ó ti kọjá àwọn o.
eléyìí máa já àwọn. Ọlọ́run ní jẹ́ ká fikú ṣèfàjẹ́. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá. Ṣeun Agboola lórúkọ mi.